so ayé fẹ́ gbọ́n tí ò dá nípa ẹ̀ ọ̀run ò ní gbà wọ́n láàyè. ẹ̀yin kan ń bẹ lórí afẹ́fẹ́ ẹ rò nǹkan kan títí di òní ẹ rò láti January, February, March, April, May, June la wà yàbí. Yes sir. Whereas June yìí kù ọjọ́ mẹ́ta ẹ dẹ̀ rò títí kò dẹ̀ ṣeé ṣe ẹ dẹ̀ fà kò dẹ̀ tóra wọn ẹ dẹ̀ lù kò dẹ̀ là ẹ kànlẹ̀kùn wa ò ṣí. Báyìí ni Olúwa wí, ẹni tó dáyé àti ọ̀run, ohun tẹ́ ẹ lé tẹ́ ẹ bá láàrin ọjọ́ mẹ́ta yìí tẹ́ ẹ bá gbàgbọ́ ó máa tẹ̀ ọ́ lọ́wọ́. ẹ̀yin olólùfẹ́ ìkànnì Only Jesus TV àmúkíwa bó ṣe ń balẹ̀ ní yàjóyàjó ní Àgbàlá Gabriel. Àdúrà olórin yẹn sọ wípé àdúrà lẹbọ mi, àdúrà lẹbọ mi, bó ṣalẹ́ ń òru, àdúrà lẹbọ mi. Àdúrà nígbà agbára kì í gbà. Gbogbo àwọn tó sọ pé tọ́jọ́ mẹ́ta tí Àgbàlá Gabriel ti wá láti wá gbàdúrà àṣálẹ́, ọ̀nà ló pọ̀. Ní àṣálẹ́ yìí Àgbàlá Gabriel gbàdúrà fún gbogbo ènìyàn pátápátá. Ẹ jẹ́ ká wá lọ gbọ́ àdúrà náà ká sì máa ṣàmì. Ẹ jẹ́ ká pín ká lè ká kó má já wa nìkan la máa jẹ àǹfààní ẹ̀. Ó yá lókè lọ́hùn. Only Jesus TV. Oore dìde. Àmín Jésù. Gbálà àánú dìde. Àmín Jésù. Ṣé bó dà padà ṣé lè ṣe ṣó lè di kámẹ́rà mú. Direction kìíní. Ṣé bí wọ́n gbé sí yẹn ò dá ni? Ó sáà máa ń ṣe jù rẹ̀ lọ tóbi. Àwọn yẹn ti sọ mí lẹ́nu wọ́n ní ẹ wo ẹ má pín ní àkáǹtì bá ti ń ṣe kínní. Àwọn yẹn máa ní dádì ọ̀rọ̀ tóbi yìí ta ni tóbi gan. Adẹ̀ni tóbi méjì ń bí. Tóbi wá di méjì. Ẹ̀rù ń bà yóò dà fún ẹ lọ́jọ́ ayọ̀. So Ọlọ́run ṣe ń kù sẹ́ni tó ń jẹ́ Démọ́lá ń bì. Ká ń jẹ́ Démọ́lá? Ká ń jẹ́ bẹ́ẹ̀? Ẹ ọlá la ní. Sọ́ọ̀nì mú ti ẹ̀ ń Démọ́lá. Ó yá bá mú orúkọ. Ṣé balẹ̀ ló fún mi ní orúkọ ni? Ọlọ́run ṣe ń kù sẹ́ni tó ń jẹ́ Gabriel. Ta ló ń jẹ́ Gabriel? Kí ló pé? Ẹ gbága yín súnmọ́ bí jáde. Ẹni bàbá Gébú. Ta ń yẹ bàbá Gébú? Ṣé ókè tìmílẹ́yìn jẹ́ bàbá Gébú? Ẹ gbọ́ ta ló ń jẹ́ Gabriel online? Mo tẹ̀ fẹ́ fún yín ní ìròyìn ayọ̀ kan. Mo fẹ́ fún yín ní ìròyìn ayọ̀. Ẹ̀yin wo lè fẹ́ gba ìròyìn ayọ̀? Àwọn èèyàn ní ó máa tó ọjọ́ méjì kan tẹ́ wá ṣe prayer alẹ́. Iṣẹ́ ló pọ̀. Àtúnṣe láti program lọ́sàn-án ìṣó àtúnṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan. So ayé fẹ́ gbọ́n tí ò dá nípa ẹ̀ ọ̀run ò ní gbà wọ́n láàyè. Káyé ìlàgò. Èmi ò ní sọ kankan. Mo ló ń gbàgà lọ. Ṣé sóun alága wa lẹ́nu ni? Mo wá gbàgà bí ètí Peter lọ kọ́ bọ́ sí ń lùlù. Ó ju àwọn tó máa ń lùlù. Ṣé wàá kọ́ kí n kọ́ ẹ? Àbí ẹni tó ṣe ti dà? Ó ti dà. Mo lọ sọ bẹ́ẹ̀ o. Tó bá dẹ̀ látara fẹ́ kọ́yàn lù mọ́ ni ìwọ náà fẹ́ kọ́ lù. Ẹ̀yin kan ń bẹ lórí afẹ́fẹ́. Ẹ rò nǹkan kan títí di òní. Ẹ rò láti January, February, March, April, May, June la wà yàbí. Yes sir. Whereas June yìí kù ọjọ́ mẹ́ta. Ẹ dẹ̀ rò títí kò dẹ̀ ṣeé ṣe. Ẹ dẹ̀ fà kò dẹ̀ tóra wọn. Ẹ dẹ̀ lù kò dẹ̀ là. Ẹ kànlẹ̀kùn wa ò ṣí. Báyìí ni Olúwa wí, ẹni tó dáyé àti ọ̀run, ohun tẹ́ ẹ lé tẹ́ ẹ bá láàrin ọjọ́ mẹ́ta yìí tẹ́ ẹ bá gbàgbọ́ ó máa tẹ̀ ọ́ lọ́wọ́. Ta ló gbàgbọ́ ń bí? Àwọn wo ló gbàgbọ́? Ṣé mo rí àwọn tí ìgbàgbọ́ wọn bẹ láàyè? Ìyá olórin, ṣé ẹ múrin wá? Ṣé ẹ múrin wá?
ṣe mórin tó dá wa àwọn yẹn fẹ́ jó gbogbo ẹni tó ń bẹ lórí afẹ́fẹ́ pátá ẹ ní fi ẹkún parí oṣù yìí. ṣe lábúrò tó máa ń gbàdúrà ẹ pè wọlé, ṣe lẹ́gbọ̀n tó máa ń gbàdúrà ẹ pè wọlé, ẹ lọ́mọ tó máa ń gbàdúrà ẹ sáré pè wọlé. ẹ ní fi ẹkún parí oṣù yìí. òní ni Thursday, ọ̀la ni Friday, ọ̀túnla ni Saturday, ọjọ́ mẹ́rin Sunday. Kó tó di àárọ̀ Sunday jẹjẹ́ mọ̀ pé àwọn tí ó sunkún wọ́n sì máa sunkún, àwọn tí wọ́n á ké wọ́n sì máa ké, àwọn tí wọ́n sọnù wọ́n sì máa sọnù. Oṣù yìí ti ń palẹ̀ ẹrù rẹ̀ mọ́ gbàgbọ́sẹ̀, oṣù yìí ti ń palẹ̀ ẹrù rẹ̀ mọ́, kò ní palẹ̀ mi àti ẹ mọ́. ẹ jẹ́ mi ó bẹ̀rẹ̀ orin kẹwàá gbà. Ìyìn rẹ̀ bàbá, ìyìn rẹ̀ ọmọ, ìyìn rẹ̀ ẹ̀mí. Mo ń bọ̀ Jésù Olúwa wa. Ìgbà tí mo bẹ̀rẹ̀ mo gbóhùn kan bì, ohùn yẹn treble ni ṣùgbọ́n ohùn yẹn ti jẹ ẹ̀bà gan. Paul ó ti jẹ̀bà gan, parọ́ pò jẹ̀bà, búrẹ́dì ló jẹ tẹ́ máa lè jẹ búrẹ́dì bó ní ó ṣe máa kọrin. Ó fún Paul lọ́rùn gan. So iṣẹ́ Olúwa máa ń jẹ ráìsì ní tiẹ̀, orin ráìsì ni ó kọ o, ẹ̀yin wọlé ẹ̀yin náà máa ń jẹ ẹ̀bà ẹ mọ́ kọrin ẹ̀bà o. So ti ya ìṣẹ́jú 5 ni á yin Ọlọ́run á dẹ̀jọ́ gbéga. Ìyìn rẹ̀ bàbá, ìyìn rẹ̀ ọmọ, ìyìn rẹ̀ ẹ̀mí mímọ́, ìyìn rẹ̀, ìyìn rẹ̀ ìyìn rẹ̀ ọmọ, ìyìn rẹ̀, ìyìn rẹ̀ bàbá, ìyìn rẹ̀ ọmọ, ìyìn rẹ̀ atọ́fara ti ìyìn rẹ̀ o. Ìrẹ́ bàbá, ìrẹ́ ọmọ, ìrẹ́ atọ́fara ti ìrẹ́ o. Bí ẹ̀ǹkan kejì, mo mọ̀ọ́rẹ́, Olúwa èmi mọ̀ọ́rẹ́, ẹ̀yin tẹ́ mọ̀ọ́rẹ́ dà. Mo mọ̀ọ́rẹ́, Olúwa èmi mọ̀ọ́rẹ́, àwọn mi lókè, mo gbé ọ̀gá, mo mọ̀ọ́rẹ́. Mo more o, mo more, mo more.
ọ̀rọ̀ mi dábàrà. Ọ̀rọ̀ mi dábàrà. Ọ̀rọ̀ mi dábàrà.
ẹ̀mí ti gbé agbo sẹ́nu ó ti ní ọmọ gbàlà kí hallelujah ìmí wà announce wọn as Brian is our next pastor. Ó borí ogun. Iṣẹ́ àpọ́stélì orí kẹta. Bẹ́ẹ̀ kí ní ìṣẹ́gbẹ̀ báyìí bọ̀ láyé. Gbogbo ẹni sàmì wà á borí ogun. Gbogbo ẹni fi agbára àti ogun inú ẹ̀ sàmì. Ó borí ogun. Ogun tó dìde sí ọ láti inú ìyá wá. Ogun tó dìde sí ọ láti ilé wá. Ogun tó dìde sí ọ láti ilé àná. Láti àdúgbò tó gbé. Láti ibi tó ti ṣiṣẹ́ rí. Àbí ibi tó ti ń ṣiṣẹ́ lọ́wọ́. Ìwọ ló máa borí ogun. Ẹ kàwé. Ìjẹ́ Pétérù Jòhánù jùmọ̀ ń gòkè lọ sí tẹ́ḿpìlì. Pétérù. Ìránṣẹ́ Ọlọ́run ni. Yes sir. Àpọ́stélì ni. Yes sir. Jòhánù náà. Ìránṣẹ́ Ọlọ́run ni. Yes sir. Àpọ́stélì ni. Yes sir. Àwọn méjèèjì wọ́n ń bọ̀ náà lọ. Wọ́n jùmọ̀ ń gòkè lọ sí tẹ́ḿpìlì. Wọ́n ń lọ sí tẹ́ḿpìlì. Wọ́n ń lọ tẹ́ḿpìlì. Wọ́n ń lọ sí tẹ́ḿpìlì. Wọ́n ń lọ sí tẹ́ḿpìlì. Àwọn méjì dira wọn mú wòlíì. Bíbélì pé ẹnìkan yóò lé ẹgbẹ̀rún. Ẹni méjì yóò lé ẹni méjì yóò lé ẹgbẹ̀rún. So 2 is better than 1. Ó dùn mí àwọn kan gbégbé ayé àwọn nìkan. Òní ni òpin dé bá ìgbé ayé ìwọ. Òní ni aláàánú dìde sí ọ. Òní ni alábàárìn dìde sí ọ. Obìnrin kan wà lórí afẹ́fẹ́ ó gbọ́ mi. Ìwọ nìkan ló ń dárí ìrìn àjò. Kò sọ́kọ, kò sáláàánú, kò sẹ́nikẹ́ni. Ọ̀rọ̀ àṣẹ yìí ni mo rán sí ọ. Lọ́wọ́lọ́wọ́ Olúwa yóò gbé aláàánú. Olúwa yóò gbé alábàárìn. Olúwa yóò gbé alábàárìn. Olúwa yóò gbé alábàárìn. So Pétérù ó lè lọ dá gbàdúrà. Jòhánù náà ó náà lè dá lọ. Bẹ́ẹ̀ wọ́n pé no àwọn méjèèjì tá a bá jọ fọwọ́sowọ́pọ̀ ṣe máa jòjò wọ́pọ̀ òdẹ́rù lórí fẹ́ so àwọn méjèèjì wọ́n wá jọ múra wọn wọ́n wá jọ lọ sí tẹ́ḿpìlì kí ló lọ ṣe. Ní wákàtí àdúrà. Ní wákàtí àdúrà. Tí í ṣe wákàtí 9 ọjọ́. Wákàtí kèlò. 9 ọjọ́. Wọ́n sọ̀rọ̀ ní wákàtí ní Ọlọ́run ìwé nípa àwọn wákàtí wọn sọ pé ní wákàtí àdúrà. Bẹ́ẹ̀ fi jẹ́ múlẹ̀ pé ara àwọn wákàtí àdúrà aago 6, 9, 12, 3. Gbogbo wákàtí yòókù náà àdúrà máa ń gbà o. Bẹ́ẹ̀ àwọn wákàtí kan sọ pé tẹ bá ti rí pé 3 ìlú ẹ tíráì ẹ kàn tẹ́lí bá ń bẹ tẹ̀wà. Rabo sátayá bàtà Olúwa ṣe nǹkan báyìí ṣe mọ́ ẹ̀. Ó tán. Wọ́n gorí òkè lọ ní wákàtí 9 ọjọ́. Yes. Wọ́n sì gbé ọkùnrin kan tí ó yára láti inú ìyá rẹ̀ wá. Ọkùnrin kan wà ń bẹ̀. Wọ́n pàdé ọkùnrin kan, wọ́n gbé ọkùnrin kan wá. Ọkùnrin yẹn wọ́n ló yarọ. Ayé kọ́ ló yà lárọ. Kò dáyé kó yarọ. Kò lọ bí iṣẹ́ kó yarọ. Ogun tó ń jabọ̀dá yìí, ogun inú ẹ̀jẹ̀ ni. Ẹ pariwo ogun inú ẹ̀jẹ̀. Ogun inú ẹ̀jẹ̀. Ṣé fún mi lónìí. Ṣé fún mi lónìí. Ogun inú ẹ̀jẹ̀. Ogun inú ẹ̀jẹ̀. Ogun tí mo jogún láti ilé wa. 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 Ogun tí mo jogún láti ibi tó ti bí mi. Ogun tí mo jogún láti ibi tó ti bí mi. Ṣé fún mi lónìí. Ogun tí mo jogún. Ó yá ṣé fún mi lónìí. Ó yá ṣé fún mi. 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 Ogun méje. Ó yá ṣé fún mi. Ó yá ṣé fún mi. Ogun méje. Ogun méje. Ó yá ṣé fún mi. Ó yá ṣé fún mi. Ó yá ṣé fún mi. Ó yá ṣé fún mi.
Ogun ẹ̀jẹ̀. Ó yá ṣẹ́ fún mi. 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 Ogun ẹ̀jẹ̀. Ó yá ṣẹ́ fún mi. Ogun ẹ̀jẹ̀. Ó yá ṣẹ́ fún mi. Tí ogun bá ti jẹ́ ogun inú ẹ̀jẹ̀, kò sáwọn tó jáde ńlé yẹn tí wọn ò ní ja irú ogun yẹn. Tí ọmọ wọn ọkùnrin bá jáde, á ja irú ogun yẹn. Tọ́mọ wọn obìnrin bá jáde, á ja ogun yẹn. Kí nìdí? Ogun inú ẹ̀jẹ̀ ni. Àdàbí tá a bá bí ẹni yẹn láti inú ẹ̀jẹ̀ ìdílé yẹn, àdàbí tí ẹni ò bá jáde láti inú fámìlì yẹn, tó bá jáde ń bẹ̀ dandan yóò jẹ ogun yẹn. Báyìí ni Olúwa wí. Ogun inú ẹ̀jẹ̀ tí ò fàyè gba àṣeyọrí lórúkọ Olúwa, ogun yẹn ṣẹ. Níbo láríwá mi ti jáde? Ogun yẹn ṣẹ o. Ogun inú ẹ̀jẹ̀ tí ò fàyè gba ìtẹ̀síwájú. Ogun inú ẹ̀jẹ̀ tí ò fàyè gba ògo. Ogun inú ẹ̀jẹ̀ tí ò fàyè gba àánú. Ogun inú ẹ̀jẹ̀ tí ò fàyè gba ìrànlọ́wọ́. Báyìí ni Olúwa wí. Ogun yẹn ṣẹ o. Orúkọ Jésù, ogun yẹn ṣẹ o. 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 Bàbá gbà mí lọ́wọ́ ogun ẹ̀jẹ̀. Bàbá gbà mí lọ́wọ́ ogun ẹ̀jẹ̀. Jésù. Jésù. Gbà mí lọ́wọ́ kí ni? Ogun ẹ̀jẹ̀. Ogun ẹ̀jẹ̀. Wọ́n rí ọmọkùnrin kan. Kí ló ṣe? Ó yarọ láti inú ìyá rẹ̀ wá. Bọ̀dá yìí ó yarọ láti inú ẹ̀jẹ̀ wá, láti inú omi ara màmá ẹ̀, láti inú ikùn màmá ẹ̀. Olúwa. Ẹ lajú, kò yarọ wá látọ̀run. Kò sí ọmọ tí ò pè wá láti ọ̀run. Olúwa wípé gbogbo tí mo dá pátápátá dáadáa ni o. Gbogbo tí mo dá dáadáa ni o. Ẹ fẹ́ sọ fún Ọlọ́run ló fi arọ sínú ẹ̀ ni. Ọlọ́run kọ́ ọmọdé ní òyà ẹ̀, bóyá ọfà ìdílé ọfà ìjẹ ó gba ọmọ láti inú orí. Ọfà gé ẹ̀mí ẹni kúrú ó wọ inú ẹ̀ láti inú ìyá ẹ̀ wá. Sóńgbà tí ìyá ẹ̀ ó bí, wọ́n kíyà pé ewu ọmọ, àwọn tó wá kí wọn pé ewu ọmọ, wọ́n fapá kan rẹ́rìn, wọ́n fapá kan kí wọn, wọ́n fapá kan ṣe ẹ̀yẹ pé ẹ̀rí àsáró náà bí. Ó yarọ láti inú mọ̀mọ́ ẹ̀ wá. Bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ yín ogun tó ń jà ọ́ ó gbé jáde wá láti inú ni. Ohun tó ń là kọjá dàárọ̀ yìí, obìnrin mi yàgàn, ìyá ẹ̀ náà yàgàn kò tó bí. Obìnrin mi náà ò rí ilé ọkọ gbé, ìyá rẹ̀ náà ò rí gbé. Obìnrin mi náà ò tẹ̀síwájú, bọ̀dá mi náà ò rìn jìnnà, bí bàbá rẹ̀ náà ò ṣe rìn jìnnà. Mo rán àṣẹ sí ọ. Ogun inú ẹ̀jẹ̀ tó dá àyàn mẹ́ẹ̀dúró. Ogun inú ẹ̀jẹ̀ tó dá ayé ẹ̀ dúró. Ilẹ̀ ó gbè mí. 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 Bàbá gbà mí lọ́wọ́ ogun ẹ̀jẹ̀. Ẹ sọ nígbà mẹ́rìnlá. Bàbá gbà mí lọ́wọ́ ogun ẹ̀jẹ̀. 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 Mo rán àṣẹ lọ́wọ́ ogun ẹ̀jẹ̀. Olúwa já ọgbà. Ọmọkùnrin kan ó jàrọ̀ láti bo. Láti inú ìyá rẹ̀ wá. Láti inú màmá ẹ̀ wá. Yes. Tí wọ́n máa ń gbé kalẹ̀ ní ojoojúmọ́. Bọ̀dá yẹn nígbà tí wọ́n ti wá bí bẹ́ẹ̀,
ìyá ẹ̀ náà wá gbà bẹ́ẹ̀. Olúwa. Bàbá ẹ̀ náà wá gbà bẹ́ẹ̀. Òun náà wá gbà bẹ́ẹ̀. Ọ̀tọ̀ ni kó gun jáàyàn. Ọ̀tọ̀ ni kéèyàn náà gba ogun bẹ́ẹ̀. Pé ogun báyìí jà mí, èmi náà wá gbà bẹ́ẹ̀. Olúwa. Ìyá rẹ̀ gbà bẹ́ẹ̀, ìyá rẹ̀ gbé jùlẹ̀. Pé o ti yarọ o. Àyànmọ́ àwọn tó bá yarọ wọ́n máa ń ṣàgbéni. Olúwa. Father. Bàbá ẹ̀ rí kó yarọ. Bàbá ẹ̀ sọ pé wo àyànmọ́ àwọn tó bá yarọ wọn kì í rógó lò. Wọ́n máa ń dọ̀mpù wọn kalẹ̀ ní. Olúwa. Hallelujah, hallelujah. Hallelujah. Ìyá ẹ̀ dọ̀mpù ẹ̀, bàbá dọ̀mpù ẹ̀, òun náà dọ̀mpù ara ẹ̀. Jésù. Wọ́n máa ń gbé lọ tọrọ owó tẹ́lẹ̀, òun gan fún rẹ̀ ló wá ń rá lọ báyìí. Òun náà wá gba kámú. Bóyá dúró, arọ ni mí, mo ti gbà bẹ́ẹ̀. Olúwa. Arọ ni mí, mi lè dá nǹkan ṣe. Olúwa. Mo pàtẹ́wọ́ fún àwọn tí wọ́n jẹ́ arọ, tí wọ́n dẹ̀ gbà bẹ́ẹ̀, tí wọ́n gba kádàrá wọn bẹ́ẹ̀, tí wọ́n dẹ̀ ti dìde. Hallelujah. Hallelujah. Ká máa sọ pé ṣé mẹ́sà ní ìjọba kò náà. Yes, Messiah. Kíní kan is not a disease. Wọ́n máa ń pè kíní kan is not a disease. No. Kéèyàn disability. There is ability in disability. Ó lọ̀rọ̀ àwọn tí wọ́n wà disabled ṣùgbọ́n tí wọ́n padà yébù. Àwọn tí nǹkan ò ṣeé ṣe fún wọ́n wá padà dópẹ́ nínú nǹkan yìí lóòótọ́ mo lè mọ́ lè ṣe ṣùgbọ́n jẹ́ gbìyànjú ẹ̀. Bọ̀dá yìí òun rí pòun wà disabled kò dẹ̀ pé rẹ̀ disabled. Hallelujah. Hallelujah. Láàárọ̀ yìí orí rẹ̀ ní disabled ó sì gbà bẹ́ẹ̀. Ó wá lọ ibo náà ló lọ. Tí wọ́n máa ń gbé kalẹ̀ ní ojoojúmọ́. Wọ́n ti wá sọ di iṣẹ́. Wọ́n máa ń gbé e kalẹ̀ lójoojúmọ́. Ní ẹnu ọ̀nà tẹ́ḿpìlì. Lẹ́nu ọ̀nà tẹ́ḿpìlì. Tí à ń pè ní dáradára. Ogun ẹlájú. Ogun tí mo gbà bẹ́ẹ̀. Ogun tí mo gbà bẹ́ẹ̀. Fi ara mi sílẹ̀. Fi ayé mi sílẹ̀. Ogun tí mo gbà bẹ́ẹ̀. Ogun tí mo gbà bẹ́ẹ̀. Ẹ má gba ogun bẹ́ẹ̀ o. Olúwa. Ẹ má gba ogun bẹ́ẹ̀ o. Because ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gba ogun bẹ́ẹ̀ nígbà wọ́n jókòó tí wọ́n ronú wọn ní kí ni yìí ò lè lọ mọ́jàre lè sílẹ̀. Àìní tẹ̀síwájú èèyàn dẹ̀ rí bí ogun kìdí mi ìbúkú ní tẹ̀síwájú jẹ́ ìjókòó bẹ́ẹ̀. Ojoojúmọ́ ni mo máa ń ronú pé báwo máa ṣe tẹ̀síwájú mi kì í wọ ara mi níbi tá a wà yìí pé ní olúwo yìí. I see myself beyond this place. Yes. So ẹlòmíì bí ìgbà tó dé bí ó jókòó ní ògbóni fọ́nà ibi tá a dùn sí náà rí irọ́ oṣù ń tẹ̀síwájú. Kò sẹ́ńtọ́ lọ ń dá láti dúró sójú kan. So bọ̀dá yẹn dẹ̀ gbà bẹ́ẹ̀ ayé ẹ̀dẹ̀ gbà bẹ́ẹ̀. Ó wá gbà kan lọ máa gbóhùn tọrọ owó. Gbà tí ò sí rétí wọ́n wá ń gbé lọ tọrọ owó. Ogun tó sọ ọ́ dà bó ṣe wà yìí. Ogun yẹn fi ayé. Ogun tó sọ ọ́ dà bó ṣe wà yìí. Ogun yẹn fi ayé ẹ̀. 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 Ogun asọ̀nìdà láìsàn. Ó jẹ́ ọ láti inú yẹ̀wà. Wọ́n wá gbé kalẹ̀. Wọ́n wá jẹ́ wọ́n máa tọrọ owó. Láti máa ṣagbe. Kí náà ló ṣe bẹ̀? Láti máa ṣagbe. Ogun ó ti di ogun ọ̀nà bíi mẹ́ta
Number 1, ó yarọ ogun kan. Number 2, ó gbà bẹ́ẹ̀ pé òun yarọ ogun kan. Number 3, ó tún wá ṣe kí ni? Ṣàgbé. Lọ́wọ́ àwọn tí ń wọnú tẹ́pìlì lọ. Kìnní kan dẹ̀ wà ń pa àwọn tó máa ń ṣàgbé. Táwọn bá tí ì ṣàgbé, ara ò tí ì tù wọ́n. Ẹ̀tẹ̀wá rẹ̀ tó ń tọrọ bára. Bàbá rẹ̀ tó máa ń tọrọ bára. Tó bá ti kọ́lé, yóò tún máa tọrọ bára. Ó ti wà ní èdè. Ẹ tó bá ń tọrọ bára. Mo ti rí woman kan rí, ó ti kọ́lé nídìí bára. Ó ti kọ́lé. Síbẹ̀, á tún múra bí olòṣì. Á tún jáde. Á tún jáde. Kí ló tún lọ ṣe? Á tún lọ tọrọ. Ebe tó tọrọ. Bó ṣe kọ́lé òun, ebe kó sí business. Láyéláyé. Àwọn ohun tó jẹ́ pé ilé tó jẹ́ pé kìí ṣogbẹ́ ń tẹ́rí lójú ìsìn tán tọrọ bára. Wọ́n ló ń bára. Èmi ìtẹ̀sán àgbàbí iṣẹ́, wọ́n ní kan wà. Wọ́n ní yóò tọrọ owó jọ. Bá ti wá tọrọ owó jọ. Wọ́n ní àwọn tó ń ṣoògùn, wọ́n wá ra owó lọ́wọ́ ẹ̀. Wọ́n fi owó ra owó. Tó bá tọrọ 200,000, wọ́n á fi 600,000 ra. Because wọ́n dá owó yẹn fóun ni. Wọ́n dá oríṣiríṣi àyànmọ́, oríṣiríṣi ògbó ló dá owó yẹn fóun. So ẹnìkan wà rà lọ́wọ́, òun fẹ́ ṣoògùn owó. Wọ́n wá ra owó yẹn. Akó 600 fóun. Àgbà 200, 10 naira, 5 naira, 20 naira, bóyá máa ń donate fún 15 naira, 100 naira, 1,000. Ẹni yẹn wá kó àfi àyànmọ́ ẹni tí ò ní gbàbọ̀dì nínú àwọn tó dáwó fún. Tí àwọn Yorùbá pray, wọ́n ó rí pépà wọn pè lówó. Torí wọ́n á kó owó yẹn, òní wọ́n á kó lọ sí tó ti ń ṣe nǹkan ògùn wọn. Wọ́n á wá lo ògo àyànmọ́ àwọn tí ó kówó fún yẹn. Wọ́n á lò èyí tó yẹ káwọn jẹ́ láyé ni ó mọ̀ sunwó fẹ́ nìyẹn. Ọmọ yẹn gbà bí iṣẹ́ kó tó fún ẹ̀ lówó lẹ́gbẹ̀ẹ́ títì rọra wò dáadáa. Ṣé lè so ń bára ni? Ẹni o ti fún lówó rí tó tó dìde ogun sí ọ. Ọ̀run máa fi wọ́n ṣẹ̀ sí. Hallelujah. Ṣé tí mo ní òpó mọ́? Number 1, èèyàn gbọ́dọ̀ yára ẹ̀ ní ọgbọ́n, èèyàn dẹ̀ gbọ́dọ̀ ní ọgbọ́n Ọlọ́run nígbà tí àkókò nǹkan bá tó. Ìjẹ́jẹ́ mọ̀ pé ká ní Pétérù àti Jòhánù ká ná fún bọ̀dá yẹn lówó lọ́jọ́ yẹn. Tẹ́ pé nǹkan ó béèrè náà fún un. Ó lóun fẹ́ owó, ó ní owó wọn, ó ṣàgbé. Ká láwọn náà tọwọ́ bá pò. Wọ́n dẹ̀ fún lówó. Ṣé pé wọ́n fẹ́ lọ gbàdúrà ni? So àwọn lè wẹ́ ó tọrọ owó jẹ́ fún kọ́dẹ̀ lọ tẹ́ḿpìlì kọ́dẹ̀ gbàdúrà kọ́dẹ̀ máa lọ lé. Jẹjẹ́ wọn pé bí bọ̀dá yẹn ó ṣe wà tí ó fi kúnnù. Hallelujah. Ẹ gbọ́ bí ó ṣe wà tí ó fi kúnnù. Ká ní bá iṣẹ́ tán yẹn tí wọ́n dẹ̀ lọ lébẹ̀, wọ́n dẹ̀ mú owó, wọ́n dẹ̀ fún pípẹ̀lẹ́ olóònídòwò àbí gbà. Kí ló ná ṣe bó ṣe wò wọ́n tó ṣàgbé? Kí ló ṣẹlẹ̀? Pétérù sì tẹjú mọ́. Bó ṣe ṣàgbé, Pétérù wá tẹjú mọ́. Pẹ̀lú Jòhánù. Pẹ̀lú Jòhánù. Ó ní wò wá. Wú àwa tó ń wò yìí. Yes. Ó sì fiyèsí wọn. Ó wá fiyè bó ṣe ní wò wá. Ó náà wá fiyèsí wọn. Ó ń retí àṣírí kan gbà lọ́wọ́ wọn. Kí náà ló ń retí? Àṣírí kan gbà. Kí ló fẹ́ rí gbà? Owó. Owó yìí náà ni. Gift ni. Ẹ̀bùn rẹ̀ ni. Tálẹ́ǹtì. Iṣẹ́ rẹ̀, ìwà rẹ̀ ni. Ó wò wọ́n. Ó ń retí àti rí nǹkan gbà. Yes. Pétérù wípé. Fàdákà àti wúrà. Kọ́bọ̀. Èmi kò ní. Sísì ṣe ń gbáyìn. 10 kọ́bọ̀ ó lè rí. Ìgbà tó sọ̀rọ̀ yẹn yóò kọ́ ara rẹ̀ ó. Kò yé yín. Ẹ ń tẹ́ ìpèpè ẹ̀ ló bọ̀dá. Bọ̀dá ṣé mo rí 5,000 wá ní ọmọ ìyá mi. Àárọ̀ yìí àti ìmọ̀ ń dájẹ́. Ṣègùn bẹ́ẹ̀ ni ẹ ṣe sọ kí lè máa fíw. Ẹ fíw sọ̀rọ̀ gbá. Wọ́n ti kí n ti mọ̀ kí n máa. Òyìn máa fíw, èyí máa fíw disappointed. Ẹni tó rò pé yóò fún ẹ ní nǹkan tó wá padà já ọ sí kọ́tàtò. Hallelujah. 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 Mo wá wúrà
fàdákà àní. Wo wá sí ń gbẹ́yà ní kọ́bọ̀ kò sí, yes. Ṣùgbọ́n ohun tí mo ní ni èyí ni mo fi fún ọ. So lè gba ń tà ní. Tẹ́ bá sọ fẹ́ lómi mi pé ń tẹ́ mo ní orúkọ Jésù wọn ní. Ẹ wò ẹ fún wa lówó. Ó di Friday, ó dalẹ́ ọ̀la, ìṣòro. Dalẹ́ ọ̀la. Wúrà fàdákà ní, ṣùgbọ́n so lè gba ń tà ní. Ṣùgbọ́n ohun tí mo ní ni pé yes. Ó ní èyí ni tí mo fi fún ọ. Mo fẹ́ lẹ́yìn fún ohun tí mo ní rè o. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Dìde kí o sì máa rìn. Ibo náà ti ló yàrá wa. Ìyìn yàrá tinú yẹ wà. Wọ́n dẹ̀ pàṣẹ nǹkan. Kí ló ń retí? Owó. So òun retí ká gbóhùn sí láìfù. Ẹgbẹ́ mi sí láìfù. Ní tí mo fẹ́ lò 500,000 ni. Tí máa rí tọ́ndẹ̀ máa fi 300 kú tajà. Ó retí ká gbóhùn láìfù. Ó retí ká gbóhùn gbowó. Ó retí ká dáwó fóun. Ó retí ká ó retí àwọn ṣàgbé. Ó retí ká fóun lówó. Pétérù ní wàá lówó o. Àwa gẹ́gẹ́ bá sí wa yìí kò sí kọ́bọ̀ lára wa. Ṣùgbọ́n a ní nǹkan tó jowó lọ. Lórúkọ Jésù. Dìde kí o rìn. Kí wá ló ṣẹlẹ̀? Ó sì fà á ní ọwọ́ ọ̀tún. Pétérù bó ṣe sọ. Bàbá Pétérù ẹ bá ń pàṣẹ fún bàbá yẹn. Bàbá náà fi action fún. Torí máa yẹn kò sí gbàgbọ́ ẹ̀ ń bẹ̀. And this is how you receive miracle. One, by your faith. Ènìyàn oníyèméjì kan, ìwé Jákọ́bù, ó ní kò lè rí ohunkóhun gbà lọ́dọ̀ Ọlọ́run. Now ẹjẹ́ àwò bọ̀dá yìí ò ní gbàgbọ́. Torí tí Pétérù ní àní nǹkan kan. Àní nǹkan kan. Ṣùgbọ́n tí mo ní ni pé lórúkọ Jésù dé kó rìn. Kò fríìkì ẹ̀. Kò yé yín? Kò fríìkì. Ó tọrọ owó èèyàn ní lórúkọ Jésù. So táìmù tó lórúkọ Jésù. Wọ́n Jésù kọ. So bí Pétérù ṣe sọ pé dìde kó rìn kò dáhùn. Kí ni Pétérù ṣe? Ó sì fà á ní ọwọ́ Pétérù ní orí ẹ̀ bàjẹ́. Èmi sọ pé orúkọ Jésù kò rìn. Àìnígbàgbọ́ owó títọrọ tó ti mẹ́yẹ lára. Iye tó ti wọnú ẹ̀jẹ̀ rẹ̀. Ó jagun nú ẹ̀jẹ̀. So owó tó fàyè gba ojú kan náà nú ẹ̀jẹ̀ rẹ̀. Kò ń jagun nú ẹ̀jẹ̀ tẹ́lẹ̀. Ó tó fàyè gba nǹkan burúkú nú ẹ̀jẹ̀. So dìde ó ní nkíni dìde kíni. Pétérù sì fà lọ́wọ́ pé ò ní kó bá mi ń bí. Kò sówó àtúnwá ní iṣẹ́ ìyanu. Irú ẹ̀kọ́ náà ń sọ. Dìde kó rìn ó sì fà lọ́wọ́ ẹ̀. Ó sì fà á ní ọwọ́ ọ̀tún. Ó fà lọ́wọ́ ọ̀tún. Ó sì gbé dìde. Dìde jẹ́ western get up. Sin ńlá ni sin yẹn o. Sin ńlá ni. Hallelujah. Ọ̀tọ̀ ní kẹ́kẹ́ Bible ọ̀tọ̀ ní kó yé yín. Òyí ọ̀rọ̀ Ọlọ́run. Ìwọ ò ní dìde. Wọ́n bí ọ̀dà. A mọ̀ pé ọkàn rẹ ibi owó ló wà. Iye rẹ ibi tọrọ bára ló wà. O fẹ́ kú sí bí àbí. O fẹ́ máa jókòó máa ṣàgbé. Ké eléwà kó fún 15 naira. Kíní yẹn ti gbádùn mọ́. Ẹlòmíì wà nínú ogun sì tún gbádùn mọ́. Ó wà nínú ìṣòro sweet ẹ̀. Ó wà nínú ẹkún ó tún yọ̀. Ó ń gbégbé ayé tí ò wù ó tún dunnú. Ó tún ṣe fine boy inú ogun. In pocket wọ́n ní ó gbàdọ̀ ní Lord, you are the Lord. Lord. Inside pé Lord. Lord gan ni ó ní Lord ní Olúwa ní èmi ní Lord. Tó sọ mọ́nú ṣọ́ọ̀ṣì ó wà ní ogun. Ó gbógun wá. Ọmọ ló ń lé káàkiri ní ṣọ́ọ̀ṣì. Ó gbógun wá ṣọ́ọ̀ṣì. Ó tún jí fóònù. Ó gbógun wá ṣọ́ọ̀ṣì ó tún jí fóònù jí. Sájà ó di wì. Ó wọnú fóònù ó rí pé fóònù ilé ti fọ́ lójú. Ó yẹ memory card.
ó gbé gun òyìn memory card bórin inú memory card ń ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ló ṣe á di ogun sáyé ẹ̀ tó. fóònù ya arúgbó ẹni ẹlẹ́ni tọmọ rẹ̀ ń pè sí ó yọ́mọ lára ó sì gbógun wá ogun rí ó pọ̀ sí. hallelujah hallelujah. ó ti mọ̀ lára 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 kíní ẹ̀ ó ti master ẹ̀ ó ti di ẹ̀bùn ó ti di mọ́líkì sí lára wọ́n ní dìde ó ní inú mi ní dìde ó ṣe báyìí àṣẹyẹn yẹ kó rìn lójú ẹsẹ̀ because Paul apostoli a wí nǹkan dẹ̀ṣẹ̀ lójú ẹsẹ̀ wọn ti Jòhánù ṣùgbọ́n wọ́n sọ ilé kò rí bẹ́ẹ̀ lójú ẹsẹ̀ wọ́n ní láti act tí Pétérù ò bá fà dìde bọ̀bọ́ yóò yẹ̀yẹ́ wọn yóò yẹ̀yẹ́ ìpè wọn pé Ọlọ́run ò pè yín whereas ó ní bọ̀bọ́ so àìgbàgbọ́ rẹ ó lè delay ìyanu your unbelief kí náà tó ń pe ìgbàgbọ́ náà yes you're unfaithful àìnígbàgbọ́ rẹ kí náà fi divine ìgbàgbọ́ fún wa ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí ìdánilójú ohun tá à ń retí ìjẹ́rìí ohun tá à tí ì rí ìjẹ́rìí ohun tó ò tí ẹ̀ tí ì rí inú dídùn ohun tí ò tí ì múnú ẹ̀ dùn ìyáyọ̀ ohun tí ò tí ì fún ọ láyọ̀ ìgbé Olúwa ga ohun tí ò tí ì fún ọ ní ẹ̀rí. so ìyìn Ọlọ́run fún tó ń retí tí ò tí ì bọ̀ sí páàsì jáàmbó ṣe lọ gbá ni ó wáyé náà pé ó ṣe bàbá òkè tálágbára gùn tó mí ẹlẹ́kẹ̀ẹ́ gùn ó lóun ti gòkè tálágbára gùn tó mí ẹlẹ́ òun lọ́mọ lọ́rùn gùn ó ṣẹ̀fẹ̀ lọ gba jáàmbù ìgbàgbọ́ àìnígbàgbọ́ rẹ̀ ó dìlé mìíràkù yẹn bí tó bí ṣe jókòó ìlú ṣe jókòó kí ni ìní dìde èmi lẹni stand up ọ̀gá fún wa lówó ọ̀gá tó wọ́n bá pò mówó jáde fáwa Pétérù nínú mi ní wúrà mi ní fàdákà ẹni tí mo nírè lórúkọ Jésù dìde ó sì fà lọ́wọ́ yes ó sì gbé dìde. Pétérù fà lọ́wọ́ kò tún fà mú fà lọ́wọ́ ní fìmílẹ̀ Pétérù kàn yé ni pé ìwọ ó kàn gbé ni ó sì gbé ni ó hàn dìde ní ojú ọkọ̀ náà. ń gbọ́ wá gbé dìde lójú kan náà ẹsẹ̀ rẹ̀ àti egungun kókósẹ̀ ẹsẹ̀ tí ò nà tẹ́lẹ̀ ẹsẹ̀ pọ́nà ẹsẹ̀ tí ò nà tẹ́lẹ̀ ó lè gbà yá ní ẹbí tó jókòó sí tó bá gbàgbọ́ ẹsẹ̀ tí ò nà tẹ́lẹ̀ ó nà egungun tí ó tó ti ká ó sì mókun láì sọpírẹ́sàn láì gbé sí láìfù ó sì ń fò sókè. àṣeyọ́ padà ọmọ àkẹ́ adójú sí ni ọmọ àṣeyọ́ padà fò èmi ọ̀pọ̀ yọ́ padà fò ẹ̀ńtán ni ó dìde tí ò dìde wọ́n fà ó ní ẹ̀fí mílẹ̀ ńgbà tó gbé lè pa ṣé tí ẹ̀ di ni dídé wọ́n gbé ẹsẹ̀ wá ẹsẹ̀ náà wọ́n wá lọ́wọ́ ń fò fún ayọ̀ yes ó dúró. ó ń fò fáyọ̀ ó dúró ó sì bẹ̀rẹ̀ sí rìn. ó bẹ̀rẹ̀ sí ní rìn ó sì bá wọn wọnú tẹ́ḿpìlì lọ. ó bá wọn wọnú ẹni tí ń sagbe wọ́n bá jọ rìn wọnú tẹ́ḿpìlì lọ ó rìn ó sì ń fò. wọ́n tún wọ́n ló tún fò wọ́n ló sì fò wọ́n ló sì yìn Ọlọ́run yes gbogbo ènìyàn sì rí. àwọn kan tán dá mọ̀ torí pé àárọ̀ ni ẹnu ọ̀nà ló máa ń wà alágbe ni ẹ lè má dùn bára mọ̀ ó ń bára tó máa ń dó ládùúgbò yín ẹ̀dá mọ̀ tó bá ń títì nǹkan kan yẹn mẹ́rin wẹ́ bọ̀bọ̀ ìrè ìkan máa ń ṣe báyìí tí máa ti kọjá ṣe báyìí bàbá o kò ní ìbá ti lọ́kùn mo ti dá mọ̀ sẹ̀lẹ́bù làwọn náà kí mo pè wọ́n láyé tiwọn náà sẹ̀lẹ́bù ni wọ́n ayé sàfáìn bára sẹ̀lẹ́bù so àwọn tó wá rí bọ́sẹ̀ wá rí yes ó rìn. bọ́sẹ̀ rí tó rìn ó sì yin Ọlọ́run. ó yin Ọlọ́run wọ́n sì mọ̀ pé. àwọn kan mọ̀ pé òun ni ó ti ń jókòó ṣagbe ilé ẹnu ọ̀nà dáadáa. òun ni ó ti ń jókòó ṣagbe. bọ̀bọ̀ ìrè tó máa ń ṣagbe ilé ẹnu dáadáa ti tẹ́ḿpìlì. ogun táyé ti mọ̀ ọmọ tẹ́lẹ̀ ẹ̀mí àwọn wòlíì gbé jáde lára ogun táyé ti mọ̀ ọmọ
Olúwa gbé jáde. Ogun tí ayé mọ̀ ọ́ mọ́. Olúwa gbé jáde. Ogun tí ayé mọ̀ ọ́ mọ́. Olúwa gbé jáde. Ogun tí ayé mọ̀ ọ́ mọ́. Olúwa gbé jáde. 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 Ogun tí ayé mọ̀ ọ́ mọ́. Olúwa fi ogun yẹn ṣòfò. 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 Ó fi ṣòfò. Ó fi ṣòfò. Ó fi ogun yẹn ṣòfò. Ó fi ogun yẹn ráre. Ó fi ogun yẹn ṣòfò. Ogun tí ayé mọ̀ mọ́. Ilẹ̀ mi. Ilẹ̀ mi. Ilẹ̀ gbé mi. Ilẹ̀ gbé mi. Ilẹ̀ gbé mi. Ilẹ̀ gbé mi. Ògo ni f'Olúwa. Ó ní wà bákan náà. Wà ní ẹ̀rí. Jésù Olúwa. Gbé omi ẹ̀ jáde. Bá mú bọ́tù ọ̀dà kan mi. Gbé omi ẹ̀ jáde. Gbé omi ẹ̀ jáde kí n pray sí. Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀. Ngbà mo ka omi tó wà ní freezer ó ti fẹ́ tán. Ẹ̀yin tẹ́ ń mú omi mi ní freezer ẹ ṣọ́ra yín o. Ẹ bẹ̀ kí n lómi mọ́ ni. Ògo ni fún bàbá àti fún àfẹ́rẹ́ mọ́. Yóò tún wà láti kọ́ ṣe olùbẹ̀lẹ̀ sí bẹ́ẹ̀ ni ó sì máa rí nígbà gbogbo ayé àìnípẹ̀kun. Amen. Psalm 114. Gbé omi ẹ̀ jáde. Bá ń ṣí kí n sáré kà. Nígbà tí Israẹli jáde kúrò ní Íjíbítì. Àmín. Tí ara ilé Jákọ́bù kúrò ní àjèjì ènìyàn. Àmín. Júdà di bímọ rẹ̀. Àmín. Israẹli di ìjọba rẹ̀. Àmín. Òkun rí ó sá. Àmín. Jọ́dánì padà sẹ́yìn. Àmín. Àwọn òkè ńlá fò bí àgbò. Àmín. Àti àwọn kéékèèké Àmín. bí ọ̀dọ́ àgùntàn. Àmín. Kí ló ṣe ìwọ òkun Àmín. tó fi sá? Àmín. Ìwọ Jọ́dánì Àmín. tó padà sẹ́yìn. Àmín. Ẹ̀yin òkè ńlá Àmín. tí a ń fò bí àgbò. Àmín. Ẹ̀yin òkè kéékèèké Àmín. bí ọ̀dọ́ àgùntàn. Àmín. Wárìrì Àmín. ìwọ ilẹ̀ Àmín. níwájú Olúwa. Àmín. Wájú Ọlọ́run Jákọ́bù, Àmín. Ọlọ́run Áísákì, Àmín. Ọlọ́run Ábúráhámù. Àmín. Ẹni tó sọ àpáta adágún omi Àmín. àti òkúta ìbọ̀dé orísun. Àmì méje. Àmín. 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 Ẹ̀jẹ̀ Jésù nígbà méje. Ó yá ó yá ó yá ó yá. Máa pàṣẹ wọnú omi lọ. Ṣohun tí mo rò pé ó ṣòro ṣe. Ẹ̀yin tẹ́ bá nígbàgbọ́. Ẹ̀yin tẹ́ bá nígbàgbọ́. Ẹ̀yin tẹ́ bá nígbàgbọ́.
ẹ̀yin tẹ́ bá nígbàgbọ́ ẹ máa sọ tẹ́lẹ̀ sínú omi yẹn ẹ̀jẹ̀ Jésù wọnú omi lọ. Maluaba sadayada rika tabado siadosh wọnú omi lọ ẹ̀jẹ̀ Jésù. Jésù Olúwa wa. Àmín Jésù. Agbára ẹ̀jẹ̀ dákùtà kó wọ bẹ̀ lọ. Ìbá Olúwa kó wọnú mi lọ. Agbára rẹ̀ kó wọnú ẹ̀ lọ. Kémi àti ẹ̀rí ọwọ́ Ọlọ́run. Kárí àmì àdúrà. Kárí ọwọ́ àdúrà. Ojú òní tiwa. A ó ní ìṣẹ́gun. Ọ̀run yóò tì wá lẹ́yìn. Àdúrà wa gbà o. A ó mú ẹ̀rí wá. A ó mẹ́rí wá. A ní wá bákan náà. Jésù lọ. Mo díẹ̀ nu omi yẹn. Ẹ̀yin tẹ́ ẹ̀gbọ́n àlè fún yín mú. Ẹ̀yin náà máa gbómi wá. Lọ́ọ́ lo yòókù sínú ilé. Lọ sínú ilé, lọ sí ṣọ́ọ̀bù, lọ sí síbi tó ń gbé. Gbogbo ọwọ́ òkùnkùn tó ń dààmú ẹnu ilé. Ẹ̀yin tẹ́ ẹ̀ rẹ́yẹlé lójú oorun, ẹ̀rọ alárùn bẹ̀rẹ̀. Ẹ lọ síbẹ̀. O gbúrú ẹ̀ mọ́. Wàá rí ọwọ́ Ọlọ́run. Àmín Jésù. Wàá rí àánú gbà. Àmín Jésù. General vigil wà lọ́la. Bẹ́ẹ̀ máa wá sí live láago 7 náà o. A ṣe live again ní aago 7 ìrọ̀lẹ́ ọ̀la. So àwa ní general vigil ẹ̀kọ́ tàbí láti máa ṣe ní kámpù Alẹ́gbẹ́dá. Ẹ̀yin tí ẹ fẹ́ wá last Friday ní ọ̀la mo fi ẹ̀dẹ́dà ṣẹ̀dá bí ọ. Ẹ̀yin tẹ́ máa wà lórí afẹ́fẹ́, ẹ̀yin náà máa bẹ lóru. Ẹ̀yin tọ́dọ̀ yín ò jìnnà tẹ́ fẹ́ wá, ẹ make sure pé ẹ wà round ní òru ọ̀la general vigil. Ó máa ní agbára. Ibi ó bá ti ń bọ̀ alẹ́ ọ̀la ni alẹ́ ọ̀la Friday general vigil, power general vigil, ṣòro agbára ni. Bí tó bá ti ń bọ̀ wá ọ̀nà rẹ dé Ìwó road. Tó bá dé Ìwó road wọ́n mọ́tò tó ń lọ sí Ẹgbẹ́dá. Tó bá dé Ẹgbẹ́dá fònà méjèèjì sọ pé Àgbàlá Gabriel ló ń lọ láti ibikíbi dé Ìwó road. Tó bá dé Ìwó road wọ́n mọ́tò tó ń lọ sí Ẹgbẹ́dá sọ̀kalẹ̀ lẹ́gbẹ́dá yẹn fònà méjèèjì wàrà wọn lọ́kadà sọ pé Àgbàlá Gabriel ló ń lọ. Àgbàlá Gabriel sọ pé bẹ́ẹ̀ ló ń lọ. Adé rí ọwọ́ Ọlọ́run. Wọ́n á ṣèlérí kan pé àwọn tó bá dé láàrin aago 3 sí aago 6 àbọ̀ àwọn tó bá ti dé láti aago 3 sí aago 6 àbọ̀ máa ṣe counseling. Àwọn yẹn máa wá gan lọ́la so general vigil ni àwọn branches wa general vigil so máa ṣe counseling láti aago 3 ọ̀sán wọ aago 6 àbọ̀ ìrọ̀lẹ́ ní ọ̀la. Àwọn tó bá fẹ́ wá sí vigil tán tètè dé tó fẹ́ rí mi máa ṣe counseling. Then number 2, àwọn èèyàn tẹ́ fẹ́ join partners group, tẹ́ fẹ́ join kingdom partners, ẹ̀yin tí ẹ̀ ń tíṣẹ́ Ọlọ́run lẹ́yìn, tẹ́ ẹ̀ ń tíṣẹ́ Ọlọ́run lẹ́yìn pẹ̀lú 5,000 naira every Friday. Tẹ́ ẹ máa ń ṣe, tẹ́ ẹ máa ń support pẹ̀lú 5,000 every Friday, 5,000 every Friday. Mo kí ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe, ẹ̀yin tẹ́ ti wà ńbẹ̀, mo kí yín. Ẹ̀yin tẹ́ ẹ̀ tí join, tẹ́yin náà fẹ́ join, èlé lọ join. Àwọn yẹn máa ń fi 5,000 naira máa fi ń support church, máa fi ń support ìjọba Kristi, support church iṣẹ́ Ọlọ́run ní Àgbàlá Gabriel bí because n tá ṣe ń bí báyìí pọ̀ gan so tí ò ṣe ṣàkàwé. So àwa ní group a pè ní kingdom partners every Friday. Àwọn yẹn máa ń draw 5,000 naira every Friday. Wọ́n draw 5,000 naira every Friday ní máa ń ṣe ọ̀lánsìn. Àwọn yẹn tuntun múra pé wọ́n máa draw 5,000. So ẹ̀yin tẹ́ fẹ́ join, ẹ̀yin náà ẹ message nọ́mbà yìí ní WhatsApp, ẹ message nọ́mbà yìí 07054900751 07054900751 ni wọ́n máa ní ẹ máa message. Tẹ́ bá dẹ̀ ti message yìí, bá ti message nọ́mbà yẹn wọ́n reply yín. So bẹ́ẹ̀ ṣe máa join ni pé ẹ send receipt yín, receipt 5,000 yín tí ọ̀sẹ̀ yìí ẹ send ẹ̀sìn nọ́mbà yẹn wọ́n dẹ̀ add yín sínú group. Every Friday la máa ń ti ṣe Ọlọ́run lẹ́yìn pẹ̀lú 5,000 naira.
every Friday. Ojú òní tì yín. Convention wa máa ní agbára. Convention. So convention yẹn gbà wo náà? July 26, 27, 28 ní convention wa ó máa ní agbára gan. Church everybody máa wà fún odidi ọjọ́ mẹ́ta yẹn. Church everybody, wo branches àwọn yẹn wà lẹ́kùn káàkiri orí afẹ́fẹ́ so. A máa wà ní church láti 26, 27, 28 nípa orí ọ̀fẹ́ Jésù dẹ̀ máa ní agbára. Church ló máa gbọ́ jíjẹ mímu àwọn èèyàn fọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn. Church ló máa gbọ́. Gbogbo ẹ̀yin tí Ọlọ́run máa lò ẹ dìde. O lè fún church in bag rice kan, o lè fún ani màálù gan wà ńbẹ̀ ata òróró. You can bring them to church. So because church ni òbítíbitì èèyàn bí 4,000-5,000 ti máa jẹun fún ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn. À ń gba Ọlọ́run gbọ́ fún iṣẹ́ ìyanu, fún iṣẹ́ àmì. Ẹ múra dé convention yẹn, ó máa ní agbára gan. Ó máa bí àṣà Tobiani is going to be massive. Yes sir. It's massive, ó máa ní agbára gan. So ẹ̀gbọ́n wa láwọn radios káàkiri. Ade post flyer ní first week July. I post ní pọ̀lọ́pọ̀. So mo ń kí yín lẹ́pẹ́ àpò oṣù tún o. July ọjọ́jọ́ Monday ni 1. Yes sir. Yes sir. A gorí òkè. A pray fáwọn ẹ̀ láti kúrò ní ṣòro lálẹ́ Sunday. Ti bá Olúwa sọ̀rọ̀ Olúwa máa wà níwájú òun láti àárọ̀ Sunday. Wàárọ̀ Monday bá ti kó mi láàárọ̀ Monday. A dá sórí òkè. Ẹ rí ọwọ́ Ọlọ́run. Àmín Jésù. Ojú òní tì yín. Àmín Jésù. Ojú òní tì yín. Àmín Jésù. Ojú òní tì yín. Àmín Jésù. Ẹ̀yin tẹ́ ń join partners. A dẹ̀ ní partners náà tó máa ń ṣe tiwọn náà lóṣooṣù. A ní partners, foundation partners tó máa ṣe tiwọn lé every month. Mo kí àwọn foundation yẹn gan. Púpọ̀ ni wọ́n náà ń wò mí báyìí. Ẹ rí ọwọ́ Ọlọ́run. Àmín Jésù. Ojú òní tì yín. Àmín Jésù. Every month làwọn máa ń ṣe. A dẹ̀ láwọn kan tó pé wọ́n kàn máa ń yọ sí wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni. Àwọn òjò yẹn ní group wọ́n máa ń yọ sí wa. Gbogbo ojú òní tì yín. Ọ̀tá òní yọ̀ yín. Lọ́rọ̀ ọwọ́ Ọlọ́run. So a máa wà live ní aago 7 nírọ̀lẹ́ ọ̀la. Yes sir. They are the man general VG. Àwọn tó bá dẹ̀ ètè dé wọn aláyè láti rí one-on-one counseling. One-on-one counseling. Nọ́mbà tẹ̀lé pé ni mo ti pín nìyẹn 07054 900 7. Wà á rí ànúgbà. Ẹ lọ tayọ. Ẹ lọ ṣe rere. Ẹ ò ní wà bákan náà. 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 Ó ní wà bákan náà. Ògo ni fún Jésù. Hallelujah. Sorry sir. Ògo ni fún Jésù. Hallelujah. Ẹ pé oyin ó sinmi. Yes sir. Ó sinmi. Ògo ni fún Jésù. Hallelujah. Omi rẹ̀ olóòsì ṣe lè sùn. Ògo ni fún Jésù jẹ́. Hallelujah. Ipa ọ̀tá ò ní ká ọ. Ìwọ ló borí ogun. Ògo ni fún Jésù. Jésù Olúwa wa. Hallelujah méje.